nígbà tí mo wà ní iléèwé mo ti ń ya àwòrán fáwọn ènìyàn àwọn tó wà ní iléèwé mi gbà yẹn. Mo fẹ́ràn ẹ̀rọ ìyàwòrán. Ọ́fíìsì dádì mi jẹ́ súnmọ́ arákùnrin kan tí ó máa ń ya àwòrán. Mo rántí pé arákùnrin ọ̀hún jẹ́ Noble Photo tẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ ni mo máa ń lọ tí n bá ti kúrò ní iléèwé máa lọ láti lọ kọ́ bí wọ́n ṣe ń ya fọ́tò. Ibi tí ìfẹ́ nípa kámẹ́rà bẹ̀rẹ̀ nìyẹn. Mi ò mọ ohun tí mo fẹ́ ṣe pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí mo parí iléèwé dé mo ń gbìyànjú láti ṣe ohun tó dáa ṣùgbọ́n àṣẹwàṣẹ̀yìnbọ̀ mo bára mi ní ibi tí mo ti ń ya àwòrán pẹ̀lú àwọn kámẹ́rà tí mo fi ń ṣiṣẹ́ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ti fi ń ṣe ohun kan àtòmíràn àbí ohun tí òun túmọ̀ sí láti nípa ti àwòrán. Mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán ní àwọn ìgbà kan. Pẹ̀lú gbogbo ilé náà mo rí pé gbogbo ìgbà ni ẹ̀rọ ayàwòrán máa wà ní àyíká mi ní títí di wákàtí ọ̀wẹ́. Òun ló fún mi ní èròǹgbà tí di ọjọ́ tòní tẹ́ pé polúṣíkẹ́ tá à ń ṣe pẹ̀lú àwòrán ẹ̀rọ tá fi ń ya àwòrán ni ohun tí mo ń ṣe tí gbogbo ẹ̀ dáyé lórí. Ó ní fíìmù kan tí mo ṣe ní àìpẹ́ yìí tí pẹ̀lú agbára Ọlọ́run láìpẹ́ láìjìnà ó jáde. Ọdún 2020 jẹ́ ọdún tí ó le fún gbogbo ènìyàn. Gbogbo àgbáńláyé ló mọ ọdún 2020 gẹ́gẹ́ bí ọdún kan tí kò ṣe ń gbàgbé. Tabata wò ó gbogbo wa la ní èròǹgbà rere fún ọdún ọ̀hún. Àwọn oore ta nínú rẹ̀ gbogbo àwọn èròǹgbà rere àwọn iṣẹ́ àti èròǹgbà oníkálukú ṣùgbọ́n láìròtẹ́lẹ̀ àrùn coronavirus ó bẹ́ sílẹ̀ tí gbogbo ènìyàn mo ilé ti wá. Lẹ́yìn tí a rí ti àrùn corona yìí a tún rí pé ní orílẹ̀ Nàìjíríà tún bọ́ sí ti EndSARS àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe ìwọ́de. Gbogbo eléyìí ni ohun làwọn ta ṣe ní ọdún 2020. Mi ò lè dúró kí ayé kó padà sí gbogbo ibi a ṣe wà tẹ́lẹ̀ láti rí gbogbo ìfẹ́ ìṣọ̀kan láti rí pé àrùn ó kúrò ní àyíká àtẹ̀gbẹ̀ wa. Mo sì tún wò gẹ́gẹ́ bí àwa tá à ń ṣe fíìmù náà bákan náà pé ká padà sí ẹnu iṣẹ́ wa láti máa ṣe ohun tá a ti ń ṣe. Mo ní èèyàn kan tó ní pé ilé mọ́ wà ní gbogbo ìgbà. Mi ò fi bẹ́ẹ̀ rí lockdown gẹ́gẹ́ bí ohun tí kò dára lọ títí ṣùgbọ́n ohun tí mo kọ̀ rí pé ó yàtọ̀ ní wípé social distancing fún àwọn èèyàn wàá fi àyè sílẹ̀ fún èèyàn kan. Kò sí pé ìfọwọ́bọwọ́ kò sí àwọn tí mo fẹ́ràn pé màá ọ́ọ̀gì wọn. Mo kàn nírò pé ohun gbogbo yóò padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀. Mo rò pé gbogbo ilé kò sí àyè fún wa láti ní péjọpọ̀ sí ibi tí àwọn ènìyàn pọ̀ sí gẹ́gẹ́ bí ìjọba ṣe là kalẹ̀ pé a gbọ́dọ̀ máa péjọ síbi tó bá dùn sí. Gbogbo ilé ni mo jẹ́ nǹkan pé mo ní láti kọ́ nípa rẹ̀ nípa fífi àyè sílẹ̀ fún àwọn kò sẹ́nikẹ́ni tó gba irú ìgbésí ayé yìí pàápàá nípa wíwọ ìbòmú ìyẹn face mask. Ní ìgbà mìíràn ó le díẹ̀ ṣùgbọ́n a gbọ́ lọ́wọ́ nítorí pé òun kan ló máa mú wa láti lè wà ní ayọ̀ àtàlàáfíà kí àrùn ọ̀hún wọ́n bá kọlù wá. Mo kàn fẹ́ kí gbogbo ayé kó padà sí bí ó ti wà tẹ́lẹ̀. Ohun tí mo ti lẹ́ ní ọdún 2020 ni pé ní ọdún yìí mo rí pé tá bá wò láti iléeṣẹ́ rédíò ní tẹlifíṣàn ní lórí social media pé gbogbo wa lọ sí ohun tí ìtajà lórí ayélujára nípa online láti máa ta ohun kan àti ohun kan. Ọ̀pọ̀lọpọ̀ ni a gbọ́dọ̀ gbìyànjú láti bọ́ sí ipa lílọ sí orí ayélujára láti ṣe ohun kan àgbòmíràn. Mo ti gbìyànjú láti gbàlérò wípé láti ṣe ohun kan tó jọmọ́ nípa ti ẹ̀rọ ayélujára láti ṣe àwọn ohun táwọn èèyàn nílò ní ẹ̀rọ ayélujára láti pé àwọn èèyàn rà wọ́n sì bá mi dòwò pọ̀ dáadáa láti ṣe iṣẹ́ láti ṣe ohun kan àbí òmíràn. Ohun tí ẹ̀kọ́ kan pàtàkì tí mo kọ́ ní ọdún 2020 ni pé ní ọdún yìí o gbọ́dọ̀ rí dájú pé o bá àwọn èèyàn tí o mọ̀ o gbọ́ bá wọn sọ̀rọ̀. Àwọn tí o mọ̀ oníkálukú ló ní ìpèníjà títí rẹ̀. O gbọ́dọ̀ rí pé o wá àwọn èèyàn tí o nífẹ̀ẹ́ àwọn tó bá ti gbóhùn wọn bọ́jọ́ tó ti pẹ́ rí dájú pé o kẹ́ sí wọn o béèrè àlàáfíà wọn bóyá àlàáfíà lọ́wọ́ àti ìdílé wọn. Láti pé àwọn tó bá nífẹ̀ẹ́ wá wọn lọ kó sì rí dájú pé o bá àwọn èèyàn tí o ti jọ sọ̀rọ̀ tipẹ́ pè wọ́n lórí aago kó bá wọn sọ̀rọ̀. Ẹ̀gbọ́n rẹ àǹtí rẹ ni bàbá rẹ ìyá rẹ ni láti rí pé àyàtàláfíà ni mo gbọ́ wa. Kò sí ohun kan tó lọ fún ìgbà rere. Ẹni tó rí lẹ́ni ó lè dọ̀la ká gbọ́ pé ó ti papòdà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìyá gbọ́dọ̀ kún ọkàn wa pẹ̀lú ìfẹ́
ká sì dẹ́kun àti máa kórìíra ara wa. Bákan náà ká sì rí mú ohun gbogbo ní kẹ̀lẹ́ńkẹ́, ká má mú ohun gbogbo nílé kókó bí ojú ẹja pẹ̀lú ara wa. Eléyìí jẹ́ àwọn ẹ̀kọ́ kan tí mo ti kọ́ ní ọdún 2020. Orúkọ mi ni Ilé-Chukwu Innocent. Mo jẹ́ ẹni tó ń ṣe fíìmù. Mo lè sọ ìtàn tí mo kọ́ ní ọdún 2020. Mo lérò pé ẹ̀yin náà yóò sọ títí yín. Ẹ ṣé púpọ̀.